àsìkò náà àwọn Farisí mélòó kan wá bá Jésù á sọ fún pé kó ibi ẹ̀ nítorí pé baálé Héródù Àńtípásì máa ṣekú pa ẹ́. Jésù dá wọn hùn á sọ fún wọn pé ẹ la sọ fún ọtọ́rí jẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ pé mi sọ pé ẹni ń lẹ́wọ̀n ẹ̀mí èṣù jáde ó sì ń ṣe ìwòsàn fún àwọn alákùnrin màá tó jẹ́rìn ọ̀la ló bó dọ̀tún la máa parí iṣẹ́ mi ju gbogbo rẹ lọ màá tẹ̀síwájú ní ìrìn àjò mi ẹni ọ̀la ọ̀tọ̀tún la nítorí pé kò ṣeéṣe fún ó ṣekú pa wòlíì kan ibòmíràn yàtọ̀ sí ìlú Jerúsálẹ́mù. èèyàn ará Jerúsálẹ́mù èyí yẹn máa ń ṣekú pa àwọn wòlíì a sì máa ń sọ̀kò pa àwọn Ọlọ́run fúnránṣẹ́ sọ̀rọ̀ fún yín. ó ti tó gbọ̀n mélòó ìyẹn mo ti ń gbó ó ti lè kó yín jọ ìpè ìyá adìẹ máa ń kó ọmọ rẹ jọ sábẹ́ ẹ̀ka rẹ àmọ́ ẹ̀fẹ́ wo ilé yẹn dọ̀horo ń sọ fún yín ó ti sẹ́yìn yẹn lọ tó ní rí mi mọ́ títí di ìgbẹ̀yìn máa sọ pé alábùkún lè fóònù yẹn ń bọ̀ erùkọ̀ Olúwa Ọlọ́run.